ká tiẹ̀ sọ wípé ẹ̀rán ọkùnrin tọ́ àbọ̀n tẹ́lẹ̀ tọ́ náà kọ́ láàrin tán ṣe náà gbọ̀nàgbọ̀n kiri tí wọn ò tiẹ̀ lè rí tracy sí wípé ìwà ẹ̀kọ́ kankan ń bẹ lára wọn. ṣebí ètò tún kù nínú ọpọlọ yín tó yẹ kẹ́ ẹ tó fi tán ọmọ yín obìnrin ìyàwó ọmọ yín lẹ tún lò láti fi gbógun tì. àkọ́kọ́ ti wá dálé mọ́sù ẹ̀ẹ̀kejì náà ń bẹ ńlé wọn ò sì lè bá yín sóòótọ́ ọ̀rọ̀ kàkà ká ẹ wá tiẹ̀ sọ wípé kẹ́ ẹ bọ́n náà sòótọ́ ọ̀rọ̀ kan ríbì kan wọ ọ̀rọ̀ ayé wọn gùn ńṣe lẹ pawọ́pọ̀ tẹ́ ẹ kó lé àwọn ìyàwó ọmọ yín lórí náà tó jẹ́ pé wọ́n mánéèjì yẹn tẹ́ ẹ tọ́ yọ̀bọ̀yọ̀bọ̀ náà ni. Ọlọ́run ràn yín lọ o Ọlọ́run ràn yín lọ ẹ múra sí i.